ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun Arógun Mátìdí, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun àrágbá yamuyamu Arógun Mátìdí yìí? Ẹ subscribe, kí ẹ like, kí ẹ di comment, kí a send the link yẹn sí yín direct. Sinimá yìí gbóná janjan. Sinimá yìí dá lórí arábìnrin kan tí ó jẹ́ jagunjagun, tí ó jẹ́ akọni obìnrin. Ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ohun tí ọkùnrin lè ṣe obìnrin náà lè ṣe, kódà ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀bùn ńlá ni Olódùmarè gbélé arábìnrin Arógun Mátìdí yìí lọ́wọ́, kódà ó ní agbára dandan. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá àrágbá yamuyamu yìí, ẹ subscribe, kí ẹ like, kí ẹ di comment, ká send ẹ̀ sí yín direct. Alágbára ni Ìbírónkẹ́ Arógun Mátìdí, ṣùgbọ́n agbára rẹ̀ bó ṣe lágbára tó, ó fi ń ṣe ọmọ aráyé lóore ni. Kódà gbogbo àwọn alágbára ayé tó jẹ́ ọkùnrin tí wọ́n ń ṣe bí, tí wọ́n ń ṣèkà, gbogbo wọn ló bá wí. Ẹ wo gèlè lórí dìgbòlùjà, ẹ wo gèlè lórí Ògbólúkẹ́. Ògbólúkẹ́ wá sọ ìró di fáàrí, wọ́n sọ gèlè di nǹkan bàbàrà, wọ́n sọ gèlè di nǹkan tán mú ṣara. Wọ́n ń fi ẹnu fẹ́ná bí abẹ̀bẹ̀ ní àgbàlá Arógun Mátìdí. Bó o bá lò nírẹ̀rìn, ìta ló bìín. Arógun Mátìdí sọ wọ́n dẹrú, ó sọ wọ́n di aya lọ́dẹ̀dẹ̀ rẹ̀, ó sì ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akọni ti ṣe. Kódà níbi tí Elédùmarè kéde, ó máa ń bá Òṣùmàrè, ìránṣẹ́ Elédùmarè, sọ̀rọ̀, tí wọ́n sì jọ máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Òṣùmàrè ló máa ń tọ́ Arógun Mátìdí sọ́nà tí kò sì ṣìnà. Ó jà fún ẹ̀tọ́ ará ìlú, ó jà fitafita. Gbogbo àwọn ìkà ìlú àti ìkà ènìyàn tí wọ́n fi agbára wọn ṣèkà, gbogbo wọn ló mú tó sọ dẹrú. Kódà kò tún wá lù wọ́n, kò pa wọ́n, ṣùgbọ́n ó sọ wọ́n dẹrú. Ẹ wò wọ́n, ó sọ wọ́n di obìnrin láàfin rẹ̀. Ẹ wo gèlè lórí Ògbólúkẹ́. Ó ga jù. Ǹjẹ́ tí kò bá nídìí obìnrin ìjẹkùmọ̀lú? Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́ lásán. Ọ̀rọ̀ ló bá mokó-morò wá, ẹkún ló bá ikùn wá. Ìsúnkúnsí ní ìgbésẹ̀ gan, ìhà kẹ̀lẹ̀bẹ̀ ní sọ́run mẹ́ẹ̀kì. Ǹjẹ́ kí ló fà á tí Ìbírónkẹ́ Arógun Mátìdí tó fi di jagunjagun tó gbóná janjan? Ǹjẹ́ ẹ̀san wo ló fẹ́ gbà? Ǹjẹ́ kí ló fà á? Kí ló mú gbogbo ìwà àti ìwà ńláńlá tí ó ń wù yìí, kí ló mú jáde? Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, kí ẹ dẹ̀ share, kí ó kárí ilé kó kárí oko. Ìbírónkẹ́, obìnrin bí ọkùnrin. Ẹ̀yin tèmi, ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Arógun Mátìdí yìí? Ṣé Sídí Kẹ́mítì ni, àbí Bàbá Latin, Ìtẹ̀lẹ̀ the Icon, Ògbólúkẹ́, Lateef Adédìméjì, Ọdúnládé Adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dẹ̀ comment òṣèré tí ẹ fẹ́ràn jùlọ nínú sinimá tuntun yìí. Ǹjẹ́ kí ló bá agbára tí Sídí ní? Ǹjẹ́ kí ló bá wá? Níbo ló ti rí agbára? Ǹjẹ́ ṣé abímọ́ agbára yìí ni, àbí nǹkan kan ló bá nǹkan kan wá? Ṣebí wọ́n ní kánbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. Ọ̀rọ̀ ló bá mokó-morò wá, ẹkún ló bá ikùn wá. Ǹjẹ́ ipa tí Ògúnmọ́lá kó nínú sinimá yìí, ǹjẹ́ ó kéré rárá àbí kò tiẹ̀ kéré rárá? Kódà bàbá Òṣùmàrè ó dúró ti Arógun Mátìdí gbọ́ngbọ́ngbọ́n. Kódà kò fìgbà kan fi sílẹ̀. Ṣùgbọ́n kò sí alágbára tí kò léèwọ̀. Kí ni èèwọ̀ Arógun Mátìdí? Kí ni èèwọ̀ bàbá Òṣùmàrè? Kábíyèsí ìlú Ẹ̀dúnjọbí náà kò gbẹ́yìn. Wọ́n ṣe bí ọkùnrin, wọ́n rán àwọn olóyè méjì lọ bá Egúnjọbí ní àkàtà rẹ̀. Ta ni Egúnjọbí? Báwo ni Egúnjọbí ṣe papọ̀ tó tan mọ́ Arógun Mátìdí? Egúnjọbí jẹ́ alágbára ènìyàn, ṣùgbọ́n ìkà ènìyàn ni. Àwọn ọmọ tí kò tí ì mọbìnrin rí ló fi ń ṣe agbára. A bá dúdú sùn, a bá pupa sùn. Kódà ọmọ kékeré tí ó jẹ́ aṣẹ́ ìdí,
gbogbo wọn ni Egúnjọbí ń fi ń ṣe ara rin dín. Ǹjẹ́ báwo ni ọ̀rọ̀ Egúnjọbí sì padà wá rí? Ǹjẹ́ ìwà ọ̀dàlẹ̀ wo ni Egúnjọbí wù sí Arógun Mátìdí? Báwo ni Arógun Mátìdí ṣe gba ẹ̀san lára Egúnjọbí? Ẹ̀yin tèmi, ẹ pàdé wa ní apá kejì sinimá tuntun Arógun Mátìdí yìí. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dì kọ́mẹ́ǹtì, kí a sẹ́ndì part 2 rẹ̀ sí yín direct, kí ẹ lè jẹ̀gbádùn rẹ̀ dáradára. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.